Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán ganríganrí o, ẹ kú ìrọ̀lẹ́ dòdò, ẹ káalẹ́ o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo kí wa ní ìlóbìnrin. Ọmọdé inú ilé yìí mo kí yín, àlàgbà inú ilé yìí mo kí yín o. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí wọn lólódì kan. Dẹ́rẹ́bà inú ọkọ̀ yìí àwàyè lẹ́ẹ̀ máa wà o. Gbogbo ẹ̀yin ìyálọ́jà babalájé àpajìrì lẹ́ẹ̀ máa pa. Ẹ ní pàpà rẹ̀ wọ̀n. Ẹ ní bọ́rọ̀ ayé yín dóríta kò yé mi mọ́ o. Ẹ ní gbáyé mánéjì, ẹ ní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Gbogbo ń ta wí ó dàṣẹ o. Elénì ní ayé, elénì ní ọ̀run. Elédùà bá wa dojú wọn bulẹ̀. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fitígbéyàwó ọ̀rọ̀. Ní ilé ayé ìkà ènìyàn wà. Ní ilé ayé amọ̀nìṣeni wà. Ní ilé ayé àṣenibánidárò wà. Ara àwọn àṣìṣe kan ń bẹ tí àwọn baba ńlá wa ṣe. Ara àṣìṣe kan ń bẹ tí àwọn ìyá ńlá wa tí wọ́n ṣe. Ara díẹ̀ la fẹ́ mẹ́nubà lónìí. Baba ńlá wa tá à ń dáko kìí ṣe bàbá kẹrin sásìkò yìí. Àwọn tá a jọ wà nísìn náà àtàwọn tàtijọ́ òun là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Àtàwọn tàtijọ́ àtàwọn tòde òní àwọn bàbá bẹ́ẹ̀ náà là ń bá wí. Àwọn ìyá àtijọ́ àti ìyá òde òní gbogbo yín náà là ń bá wí. Ọ̀rẹ́ àtijọ́ àtọ̀rẹ́ ayé òde òní àwọn náà là ń bá wí. Ẹ súnmọ́ bí kẹ́ wá kọ́gbọ́n gbogbo ẹ̀yin mùtúmùwà ẹ súnmọ́ bí. Súnmọ́ bí ẹ fìdílé nǹkan yé pariwo mọ́. Ní àtijọ́ àwọn àgbàlagbà nígbà tí ètí ìsáyé fóònù tí ètí di tajá tẹran báyìí, àwọn àgbàlagbà ní ọgbọ́n àtinúdá tí wọ́n máa dá. Tí ọmọ wọn kan tó bá ràjò tí ó tètè dé tàbí ọlọ́ọ̀bì kan kò tètè wálé, a máa mú nípele nípele ni. Wọ́n a máa fi irú agbára báyìí wọ́n a máa fi darí ẹ̀mí èèyàn wálé. Wọ́n a máa pè é ní òǹfà. Àwọn míì a máa pè é ní òǹpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n a máa mọ́ sìgìdì rẹ̀, wọ́n a máa tan àbẹ́là rẹ̀, wọ́n a máa dáná rẹ̀. Wá gbọ́ o, tí èèyàn bá wà ní òkè òkun, wo bí òkè òkun ṣe jè tó. Tí wọ́n bá ṣe iṣẹ́ yìí, tí wọ́n bá sàásì, ọ̀pọ̀lọpọ̀ orú iṣẹ́ yìí ni wọ́n ti fi dalé aláyọ̀ rú. A ti rí ẹni tó jẹ́ pé ọ̀sẹ̀ tó wà ó fẹ́ gba lẹ́tà ayọ̀ rẹ̀. Ẹlẹ́mìí ti wà lórí àpótí ayọ̀ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jókòó lórí àpẹẹrẹ rẹ̀ o. Bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà á síbi iṣẹ́ tí ó máa gba òbítíbitì owó. Ẹni yìí lè ti wà lájò látọdún tó ti pẹ́ o tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ráàánú gbà. Bóyá kéèjì ọ̀sẹ̀ kan la àbóṣù kan tó débi iṣẹ́ yìí.
wọ́n bá sarú iṣẹ́ yìí sí ẹni yóò bá máa ṣìwàwù ń bí ọba wà lọ́hùn ó di jùà yóò bàbá rẹ̀ ńlé ó dìgbà tó bá tó délé kojú rẹ̀ ó tó là ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àǹtí mi ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ ajáwọ́ orú nǹkan báyìí kò dáa kìí jọmọ tẹ́gbẹ́. Ọkọ bá fẹ́ ìyàwó gidi tí ìyàwó bá fẹ́ ọkọ gidi tí ọ̀gá bá ní ọmọ iṣẹ́ gidi tí ọmọ ìyá méjì tí àárín wọn bá dùn tó dán táàrin bàbá sáwọn ọmọ rẹ̀ tó bá dùn tó dán tí àárín ìyá sáwọn ọmọ rẹ̀ tó bá dùn tó dán tí àwọn ẹni ibi tí wọ́n bá ṣe irú àjò burúkú yìí tí wọ́n bá ṣe sínú lébẹ̀ yóò sì dàrú kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ lọ jáwọ́ rẹ̀ ẹ lọ jáwọ́ rẹ̀ ẹ lọ jáwọ́ rẹ̀ ẹlòmíín bẹ ìyàwó rẹ̀ kọ̀ ọ lọ fọkọ míì kọba ní foríjúrú obìnrin bẹ́ẹ̀ ni ọba máa wá rògùn yìí káàkiri àníṣe gbogbo ẹni ọba fẹ́ kó wọn máa jà túká kíkọ̀ tí obìnrin yìí kọ̀ ọmọ oore ńlá tí Ọlọ́run fi ṣe fún ọ pẹyà tó bá pẹ́ lé rẹ ò ní gbérí ògòrí ò ní dàgbà ògòrí ò ní sọ̀rọ̀ sókè tàbí kó jẹ́ pé tí obìnrin yìí bá pẹ́ nínú ilé rẹ òun ní ọ̀padà ṣekú pa ọ́ Ọlọ́run sì wàá bá ọ ṣe ó fúnra rẹ̀ kọ́ ọ lọ fẹ́ lòmíì. Ayé àtijọ́ àwọn àgbà àṣègùn wọn a máa fi kínní yìí wọn a máa fi ṣe yànga láàrin ara wọn ni. Ṣé ìwọ ẹnìkan gbẹ̀yàwó alágbára wọn tún fi oògùn fà á padà gbogbo eléyìí ọ̀jẹ̀ nǹkan kan. A kì í fi oògùn fẹ́ obìnrin kéèyàn ráyọ̀ ọbẹ̀. A kì í fi oògùn fẹ́ obìnrin kéèyàn orí ayọ̀ níbẹ̀. Ẹni tó fẹ́ fi oògùn fẹ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé obìnrin mi ń bẹ wọn ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó rí i pé arábìnrin náà ó ní ajé lọ́wọ́ ó ní burújí ó rẹwà ó ní dúkìá àwọn ẹni ibi wọn ó sì ṣerú nǹkan báyìí fún un láti yà á ya ẹni tí ọkàn rẹ̀ fẹ́ wọ́n fi dàrin àjò rẹ̀ rú kò yẹ kó rí bẹ́ẹ̀. Ibi ẹlòmíì tí ń jẹ títí mu wọ́n sì ṣerú nǹkan yìí fún wọ́n fi lé kúrò lẹ́nu iṣẹ́ ó ń tọ̀ wọ́n wàá dẹni tí ń tàràkà jẹ. Ẹni títí ń rà àánú gbà ọwọ́ títí ń fúnni òun náà bá máa di ọwọ́ tí wọ́n máa gba báárà kiri. Àìmọye ẹ̀dẹ́ ènìyàn làwọn èèyàn ti fi irú agbára yìí ni wọ́n ti fi sọ sínú ìdè ayérayé. Wá gbọ́ àwọn àgbààgbà tá a mọ̀ àwọn àgbààgbà tá a gbọ́njú bá láwọn tó jẹ́ eléwé àánú tó jẹ́ eléwé àánú tí a bá bá rú iṣẹ́ yìí lọ ọ̀dọ̀ wọn ní kọ́ wà ní. Wọ́n wàá bá a sọ̀rọ̀ Ọlọ́run wọ́n bá a sọ̀rọ̀ Ọlọ́run wọ́n gbà á nímọ̀ràn pé kó yọ̀ǹda ẹ̀ kó jẹ́ ọmọ àlọ́. Ẹ gbádùn mi pé kó yọ̀ǹda ẹ̀ kó jẹ́ kó máa lọ. Ẹ má torí ajé alájé kẹ lọ kọ̀yìn rẹ̀ sí kẹ lọ lé kúrò níbi títí ń rí ajé ẹ má dínà òrè mẹ́nìkan. Ẹ sì má fi agbára òkùnkùn fẹ́ èèyàn pẹ̀lú tipátipá ó léwu púpọ̀. Ẹ wá gbọ́
ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni wọ́n fi ọwọ́ ara wọn fa wàhálà sínú ayé wọn. ìṣẹ̀dá ẹlòmíì ń bẹ kì í gbàlejò. ọ̀rọ̀ tí mo wí ọyẹ ọ̀lẹ́nu kì í gbà àlejò. kò sí báyìí wù kọ́ gbàlejò tó wọ́n ò fi bí su. ẹ gbádùn mi wọ́n ò fi bí su. bínú rẹ̀ ṣe rí tó bá gbà wọ́n sọ́dọ̀ àwọn ni wọ́n padà tó kọjú ibi dá tí wọ́n kọjú ìkàdá. tí ẹni tó wá bá ń lálejò tẹ́ ẹ bá mọrú ẹ̀dá tó jẹ́ yóò máa wo bá sírí ọkọ ṣe ń bò yóò máa wo bíyàwó ṣe ń sùn lásìkò tí ọmọ akáyà sókè ní àwọn ilé tí àbá gbọkọ eléyìí èèyàn máa rí kẹ yóò bá lọ kẹyìn ọkọ àtìyàwó dára wọn wo obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ò ní lẹ́yìn. ìwọ ọkùnrin náà tó torí yí pé arábìnrin ń ṣe dáadáa sí ọ kò lẹ́mìí fífẹ́ pẹ̀lú rẹ̀ ilé ọkọ ló wà. ọwọ́ àfi agídí lọ́ọ́ lé kúrò lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ọkẹ̀yìn ara wọn dára wọn ó jìyà rẹ̀ ìwọ náà ò ní lẹ́yìn. kódà dúró obìnrin bẹ́ẹ̀ bá bímọ fún ọ àtiwọ́ àtọmọ ẹ̀ níjọ jèrè ara yín bẹ́ẹ̀ nítorí pé agbára káká ló fi sọ ìṣẹ̀dá rẹ̀ sínú òkùnkùn. àìmọye ọ̀gá mi ò ní ó fẹ́ kí ọmọ ọṣẹ́ rẹ̀ orí ṣe tàbí àìmọye ọ̀gá mi lọ́mọ ọṣẹ́ rẹ̀ ń rí ṣe ngbò tí rí pé ń rí ṣe jù ń lọ lọ́ba lọ kẹ̀yìn gbogbo ayé ọkẹ̀yìn wọn dà á pé kí wọ́n má lè gbéṣẹ́ wá fún mọ́ kí gbogbo àwọn tí ń gbéṣẹ́ afọ́mọ ọṣẹ́ rẹ̀ kí wọ́n bá jà ó sì mọ̀ bọ́yá ọmọ ọṣẹ́ yìí òun ni ó gbé ògo rẹ̀ ga lẹ́yìn ọwọ́ ọ̀la ẹ̀jẹ̀ rọra máa ṣe o. ìkà kì í sọ ní dolóríire àtúbọ̀tán ni tí bá ń ṣèkà kì í dáa. ẹ gbọ́ níbi ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ibẹ̀ lásọ rẹ̀ ya mọ́lá àṣírí ẹni tí ń ṣèkà kì í bò dọ́jú alẹ́ bí ọ̀yá wèrè yóò pọ́n lásọ ọlọ́run ò má ṣe wá níkà omi àánú tó fi sí wa lójú má jẹ́ ọ̀gbẹ́. obìnrin ti pọ̀ ń ta lóde òní náwó mú yòó wọ̀ o sì má gbomijé lójú wọn àádùn obìnrin nú ni má fi oògùn fẹ́ obìnrin. ìwọ obìnrin náà má torí pé ọ̀gá rẹ̀ lówó lọ́wọ́ ọgbà kò lọ́wọ́ ọkọ rẹ̀ ọlọ́ọ̀fọ̀gùn fẹ́ kó fi sínú dè má ṣe bẹ́ẹ̀ o wọ́n tó ṣe bẹ́ẹ̀ ó jìyà o sì lè lábọ̀ ọbẹ̀ kódà ẹ̀mí rẹ̀ lè má gùn ó rí nǹkan ẹ̀mí rẹ̀ lè má gùn a kì í bá a mọ́ o gbogbo ẹ̀yin jáwéjáwé wọ́n bá gbérù iṣẹ́ ìwádọ̀ yín ẹ ṣèwádìí ọ̀rọ̀ dáadáa ẹ wádìí ọ̀rọ̀ dáadáa kẹ́ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run kí ẹ gbà wọ́n nímọ̀ràn kírú nǹkan yìí kó fúyẹ́ lọ́kàn wọn. ìṣẹ̀dá wo nígbàbọ̀dé orúkọ mi ní Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. a kì í bá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà tẹ́ ẹ lè fi darapọ̀ mọ́ wa ní +234 80 3298 3298 ẹ̀jẹ̀ tó wúlẹ̀ kan sí +234 80 3298 3298 ẹgbà kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbà kan sí +234 80 890 38658 ẹgbà kan sí +234 80 890 38658. a kì í bá àwọn ọmọ lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n wà lórílẹ̀‐èdè Kòtónú ẹ gbọ́ mi nọ́mbà tẹ́ lè fi kàn sí mi rèé o +229 54 65 19 28 ẹ̀jẹ̀ tó wí +229 54 65 19 28 ẹgbà kejì +229 54 65
1929 plus 229 54 65 1929. a kì í bá àwọn èlé fẹ́ bèrè nípa àkọsẹ̀jáyé yín ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ owó lẹ́ẹ̀ fi wò ó. bákan náà fẹ́ ìtọ́jú ara lórí àrùn ni àrùn ọlọ́jọ́ pípẹ́ ni tó jẹ mọ́ ewé àti egbò ẹ kàn sí wa á fún yín ní ìtọ́jú tó péye òun láà fún yín á dára fún wa kò ní dé àlọ́ mọ́ wa lọ́wọ́. ẹ pàdé wa lórí YouTube ẹ̀yẹ sáti sáàtì fún Àyándáré Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá oríṣiríṣi ètò mbẹ tí ó sì jẹ́ àǹfààní fún yín á dára fún wa kò ní dé àlẹ́ mọ́ wa lọ́wọ́. ètò yìí bá ti dọ́wọ́ rẹ̀ má dáa gbọ́ para alépèrò ọ̀nà pín lọ́dọ̀ wọn káwọn náà máa jàǹfààní ire o ire kàbìtì kọ́ máa jẹ́ ti gbogbo wa. Ìran mi ni mò ń jẹ́ ọ̀nà òrìṣà aláọ̀sẹ̀ rẹ̀ mọ̀kùn ló ní kí n máa sọ ni mò ń sọ èmi tọ̀nà sí